kábíyèsí ọọ̀ni ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba babátúndé ẹniìtàn adéyẹyẹ ògúnwúsì ọ̀jájádé second kábíyèsí ó mà ti sọ̀rọ̀ lórí ìpakúpa tí wọ́n pa àwọn ọba méjì ní ìpínlẹ̀ èkìtì lọ́jọ́ ajé tí í ṣe ọjọ́ monday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 tá a wà yìí. bẹ́ẹ̀ ni ààrẹ ọ̀nà kakanfò ààrẹ gani abiodun ige adams òun náà ti sọ̀rọ̀ sókè o lórí ìpakúpa tí wọ́n pa àwọn kábíyèsí ilẹ̀ yorùbá náà. ṣé kìí ṣe ìròyìn mọ́ pé lọ́jọ́ ajé yẹn ọjọ́ monday ọ̀sẹ̀ tá a wà yìí ó ní àwọn agbésùmọ̀mí tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ pé fúlàní ni wọ́n máa lọ da àwọn orí adé mẹ́ta ní ilẹ̀ yorùbá ìyún onímọ̀jọ ìlú ìmọ̀jọ èkìtì ọba ọlátúndé olúṣọlá, ẹlẹ́sùn ìlú ẹ̀sùn èkìtì ọba babátúndé ògúnṣọlá àti alára ti ìlú ará èkìtì tí wọ́n lọ dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́nà lásìkò tí wọ́n ti bí ìpàdé ètò ààbò kábọ̀ tó sì jẹ́ pé onímọ̀jọ àti ẹlẹ́sùn ni wọ́n pa nípakúpa bí ẹdìyẹ tí alára fi ẹsẹ̀ fẹ́ tí kábíyèsí yọ bàtà lẹ́sẹ̀ táwọn sá lọ ti wọ̀. ṣùgbọ́n o ní ìgbà tí ó sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ìyún ọ̀gbẹ́ni moses ọláfárẹ ọọ̀ni ilé-ifẹ̀ tó jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ yorùbá lásìkò yìí tó tún jẹ́ alága gbogbo ọba orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú sultan ìlú sokoto ó ní níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó ní bá ṣe pa odidi àwọn orí adé náà ó ní àbùkù ńlá ní fún gbogbo àwọn táwọn jẹ́ ọba àti gbogbo ilẹ̀ yorùbá. ó ní bí wọ́n bá ń pa àwọn orí adé nípa púpà bíi ewúrẹ́ sójú títì báyìí ó ní kí ni káwọn aráàlú tí wọ́n ń jọba lé lórí kí ni kó jẹ́ tiwọn nígbà tó bá ń pa àwọn bàbá wọn tó jẹ́ ọba àlàyé báyìí. kábíyèsí wa jẹ́ kó di mímọ̀ o wípé èròǹgbà àwọn oníṣẹ́ ibi ni láti kó ìjọba láyà jẹ láti dojú ìjọba nàìjíríà rú mọ́ ààrẹ bọ́lá ahmed tinubu lọ́wọ́ ṣùgbọ́n tó lọ́rùn ní fún wọn ṣe o. kábíyèsí ọ̀ní wa bá gbogbo àwọn ará ìpínlẹ̀ èkìtì àti àwọn aráàlú táwọn ọba náà ń darí kẹ́dùn ó ní kí wọ́n lọ mọ̀ pé àwọn wà pẹ̀lú wọn nírú àsìkò yìí. bẹ́ẹ̀ ló gba gbogbo àwọn ìjọba ní ìmọ̀ràn yìí pé ọ̀nà àbáyọ sí wàhálà tó ń ṣẹlẹ̀ báyìí ó ní kí wọ́n rí i pé nínú ètò ààbò tí wọ́n ń ṣe wọ́n jẹ́ kí àwọn ọba ìyẹn gbogbo àwọn ọba káàkiri náà káwọn náà mọ̀ nípa ìyẹn pé kí wọ́n ránṣẹ́ pé àwọn ọba lórí bí àwọn ipa táwọn náà yóò kó lórí ètò ààbò nítorí pé àwọn ọba inú ń ṣàkóso gbogbo ìgbèríko. ó ní lẹ́yìn eléyìí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó tún kù ni pé kí wọ́n dá ọlọ́pàá àdúgbò sílẹ̀ ìyẹn community police. ó ní bí ọlọ́pàá àdúgbò bá wà káàkiri èyí yóò jẹ́ kí ètò ààbò kó múnádóko nítorí pé kò sí iṣẹ́ ibi tó fẹ́ ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá àdúgbò náà kò ní tètè rí. nígbà tí òun náà sọ̀rọ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí ọọ̀ni ilé-ifẹ̀ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ gani adams òun náà jẹ́ kó di mọ̀ pé níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí o kí ọọ̀ni ilé-ifẹ̀ kó tètè kó pe ìpàdé gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ yorùbá o kó sì ṣètò fún wọn kó dá wọn lẹ́kọ̀ọ́ lórí bí wọn yóò ṣe máa dáàbò bo agbègbè wọn lọ́nà ìbílẹ̀ àti lọ́nà tó bá òfin mu. lásìkò tí ààrẹ gani adams ṣàbẹ̀wò sí ọọ̀ni ilé-ifẹ̀ ní ilé-ifẹ̀ ní ààrẹ sọ̀rọ̀ yìí tó sì jẹ́ wípé ọbalúfẹ̀ ìyún ti ilé-ifẹ̀ ọba ìdòwú adédèwúrà olùgbà ààrẹ gani adams lálejò tó ṣojú ọọ̀ni tí kò sí ní ilé lọ́jọ́ náà tó sì jẹ́ kó di mọ̀ wípé ọkùnrin takuntakun ní gani adams àti pé ó gbìyànjú lórí àṣà àti ìṣe ilẹ̀ yorùbá tó sì ní ibi tí ọ̀rọ̀ dé yìí gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá ni yóò dìde sí bí wọ́n ṣe ń pa àwọn ọba bíi ewúrẹ́ báyìí àti ètò ààbò ilẹ̀ yorùbá tó mẹ́hẹ̀ lásìkò yìí.